a máa kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa láṣẹ lédùà. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú wòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ọ̀mọ̀wé Bùkọ́lá Sàràkí, ohun mà ń ló ti ní kò sí ìbẹ̀rù bẹ́ẹ̀ sì ni kò sí ọjọ́ fún gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bùkọ́lá Sàràkí tó sọ̀rọ̀ náà èyí tó bẹnu àtẹ́lù bí ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n ṣe ń kúrò lọ sínú ẹgbẹ́ òṣèlú APC, pàápàá jù èyí tó wáyé ní ìpínlẹ̀ Delta nínú ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́pọ̀ yìí, èyí tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àríjẹnímàdàrú, àwọn olójú kò mọ́ ọ̀lọ tí wọ́n ń pera wọn ní olóṣèlú tí wọ́n sì jẹ́ ọ̀jẹ̀lú èyí tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú náà. Bùkọ́lá Sàràkí tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹgbẹ́ òṣèlú PDP ló sọ̀rọ̀ ọ̀hún tó sì ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí wípé àwọn gan-an ni igi lọ́gbà àwọn èèyàn ibi tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó wá ní báyìí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú PDP yòókù kí oníkálukú wọn kí wọ́n dó gírí kí wọ́n má sì mikàn kí wọ́n má ṣojo. Ó ní kò sí ìbẹ̀rù bẹ́ẹ̀ sì ni kò sí ìfòyà fún ọmọ ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní ẹni tí ó bá lọ kó máa lọ kí wọ́n mọ àwọn èèyàn gidi tó kù nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní gbogbo bí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú náà, àwọn lẹ́nu lọ́rọ̀ tó fi mọ́ àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń pe àkíyèsí òun gbogbo rẹ̀ pátá in lòun kún rí tóun sì ń gbọ́ ò. Ó láàmọ́ òun fi dá àwọn èèyàn lójú wípé láìpẹ́ láì jìnà àtúntò tó lọ́ọ̀rìn yóò bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọn yóò sì kẹsẹ̀ já nínú ètò ìbò ọdún 2027. Ẹ̀wẹ̀, ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Rotimi Amechi, òun náà bẹnu àtẹ́lù bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń rọ́ tìkẹ́tìkẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn. Bákan náà òun ló tún tẹ wípé tá a bá ní kàtàná wò dáadáa o lórí yíyọ nípò èyí tí ààrẹ Tinubu ní gómìnà èyí tó ní kí gómìnà ìpínlẹ̀ Rivers eyín Fubara kó lọ rọ́kúnlé fún oṣù mẹ́fà àti òun àti igbákejì rẹ̀ wípé kí wọ́n lọ rọ́kúnlé o. Ó ní ìgbésẹ̀ yìí jẹ́ nǹkan èyí tó ti tàpá sí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Rotimi Amechi tó ṣe àpèjúwe ìgbésẹ̀ ààrẹ Tinubu ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ èyí tó lòdì sí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì sí pé èyí kò ṣe ẹ̀yìn bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe kùnà láti mú iṣẹ́ wọn bí iṣẹ́ o. Ó ní bí orí bá ti bàjẹ́ gbogbo ara ẹja yòókù ló ti di ọ̀bùn. Ó ní òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti di ohun ẹgẹrẹmìtì èyí tí ò wúlò mọ́. Amechi ni tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ní àwọn aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n mú iṣẹ́ wọn lọ́kùnkúndùn tí wọ́n sì mú ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n lò lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ o. Ó ní ìgbésẹ̀ tí Tinubu gbé lórí ìpínlẹ̀ Rivers yìí wọn kò ní lè gbé irú rẹ̀ àti pé tó bá gbìyànjú láti gbé o ìdá òfin láti dá Tinubu lọ́wọ́ kọ́ o. Ó ní gbogbo ẹ̀bi lọ sí ọ̀dọ̀ àwọn aṣòfin àgbàlẹ̀ yìí. Bákan náà Tinubu kò lo òye bó ti tọ́ àti bó ti yẹ láti lè fi tukọ̀ àti láti lè fi wo ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers lórí ìgbésẹ̀ lọ́rọ́ kúnlé oṣù mẹ́fà èyí tó fún Fubara àti igbákejì rẹ̀ tó fi mọ́ àwọn ọmọ aṣòfin. Báńkì àgbáyé ní World Bank àwọn mà ní wọ́n ti wo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa Nàìjíríà. Eléyìí ti fa olókun asọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìí ìpín Ifá ti fọhùn èyí tí wọ́n ní bí orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ilẹ̀ yìí bí wọn bá ṣọ́ra o, wọ́n ní ìyàn tí ó jẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò peléke sí o tí ó bá fi di ọdún 2027. Gẹ́gẹ́ bí Báńkì àgbáyé ní bí wọ́n ti sọ̀rọ̀ náà èyí tí àwọn oníròyìn kó jọ o
níbi ìpàdé àti bí wọ́n ṣe ń wo sàkọ̀tun ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè pàápàá jù tilẹ̀ adúláwọ̀ bó ṣe ń lọ sí ni wọ́n ní ìdá 3 nínú 100 níyàn yóò fi lékún sí o ní orílẹ̀-èdè Nàìjíríà síwájú ọdún 2027 bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá kọ̀ láti lè tún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe tóun ti ètò ààbò. Wọ́n ní lára àwọn ohun tí ó ṣokùnfà ìyàn jíjà lórílẹ̀-èdè Nàìjíríà ní ètò ààbò yìí tó ti mẹ́hẹ̀ èyí tí ó jẹ́ kí ètò ọrọ̀ ajé Nàìjíríà kó múnádóko sí o látàrí ìbẹ̀rùbojo pẹ̀lú bí wọ́n ṣe ń ṣekú pa àwọn ènìyàn. Wọ́n wá ní èyí ó tún ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé èyí tó jẹ́ wípé òun gan ní gbòǹgbò ọ̀nà àtijẹ àtimu ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ báńkì àgbáyé ni àti àjọ tí ń yáyàn lówó lágbàńlá ayé ni International Monetary Fund IMF níbi ìpàdé èyí tí wọ́n ṣe láti lè mọ ètò ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀ àti àgbáyé o èyí tó wáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní Washington DC ni wọ́n ti tari ọ̀rọ̀ ń bóde o. Wọ́n wá ṣe ìkìlọ̀ fún àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti tètè gbé ìgbésẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àkóbá eléyìí tí ètò ọrọ̀ ajé yìí tí yóò dá sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó ṣeé ṣe kí apá ìjọba kó má lè ká mọ́ tí ó bá fi di ọjọ́ iwájú sí i. Arákùnrin kan tí ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ rẹ̀ ohun mà ní iná tó ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ báyìí ní ìlú Èrúwà ní ìjọba ìbílẹ̀ Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Gẹ́gẹ́ bí àwọn oníròyìn ti ṣe lálàyé wọ́n ní iná kan èyí tí agbára rẹ̀ tó ń lọ bí 33 kVA òun ni wọ́n ní arákùnrin òṣìṣẹ́ oní iná mọ̀nàmọ́ná ọ̀hún ló gorí òpó iná náà láì ṣe wípé wọ́n pa iná ọ̀hún láti ilé agbára ṣùgbọ́n lérògbà wípé òun yóò dọ́gbọ́n sí i láti tún iná ọ̀hún tó bàjẹ́ ṣe láláìmọ̀ wípé wàhálà àti ikú òjijì ni yóò mú bá arákùnrin náà. Gẹ́gẹ́ bí wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ ikú arákùnrin òṣìṣẹ́ oníná mọ̀nàmọ́ná ọ̀hún bí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ látọwọ́ ọ̀gá àgbà àjọ iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Yẹmí Akínyínká èyí tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ikú náà múlẹ̀ sọ wípé ìṣẹ̀lẹ̀ ní nǹkan bíi aago 3:30 ọjọ́ Wednesday nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí ní agbègbè kan nílùú Èrúwà lásìkò èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè nítorí lemọ́lemọ́ wípé kí wọ́n máa bọ̀ láti wá dóòlà òṣìṣẹ́ oníná mọ̀nàmọ́ná kan. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè Òdì Bàbá Ọdẹ nílùú Èrúwà ní ìjọba ìbílẹ̀ Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n kí wọ́n tó débẹ̀ ó ti gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra pẹ̀lú ìkìlọ̀ wípé bí òṣìṣẹ́ oníná mọ̀nàmọ́ná yóò bá ṣiṣẹ́ o lára òpó iná ọba kí wọ́n rí dájú wípé wọ́n pa iná ọ̀hún láti ilé ọba bí bẹ́ẹ̀ kọ́ irú nǹkan tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní jẹ́ kírú rẹ̀ kó ṣẹlẹ̀ mọ́ kó sì fi ọ̀run kẹ́ arákùnrin ọ̀hún. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní ṣé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tí ó bá dáṣọ fúnni tọrùn ẹ̀ lákọ́kọ́ wò gẹ́gẹ́ bí ìròyìn èyí tó jáde o ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ òǹkọrin ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń kọrin takasùfé tí gbogbo èèyàn mọ̀ sí Daddy Showkey ohun mà ń ló ti sọ̀rọ̀ bóde lórí ìgbésẹ̀ kan eléyìí tí gómìnà ìpínlẹ̀ Niger tó gbé o wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wà ní ìta báyìí
láti máa mú ẹnikẹ́ni yòówù tó bá dá irun dàdá sí èyí tá a mọ̀ sí dreadlock, wípé ẹnikẹ́ni yòówù tó bá ti dá irun dàdá bẹ́ẹ̀ sí kí wọ́n máa fi ọwọ́ òfin gbé wọn, gbogbo wọn pátá ni yóò jìyà lábẹ́ òfin ní ìpínlẹ̀ náà. Eléyìí tí wọ́n gbé ìgbésẹ̀ náà láti mú àdínkù bá ètò ààbò ètò mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Niger Umaru Bago bó ti sọ ọ̀rọ̀ náà, èyí tí Daddy Showkey sì fi èsì sí látàrí orin kan èyí tí Daddy Showkey fẹ́ lọ rèé kọ ní ìpínlẹ̀ Niger láti lọ rèé fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lárayá o. Ó ní lórí ọ̀rọ̀ èyí tí Umaru Bago tí ṣe gómìnà ìpínlẹ̀ Niger sọ yìí, ó ní òun ò lè lọ́bẹ̀ mọ́ o nítorí kí ẹni tí ò tó òun kó má bàa yẹ̀yẹ́ òun láwùjọ, àti wípé Daddy Showkey sọ wípé gómìnà Bago èyí tóun náà kó ohun ìgbọ̀n hànú, ó ní ó yẹ kó fi àpẹẹrẹ rere lélẹ̀ ni. Ó ní kó tó di wípé ó ń pa láṣẹ o kí wọ́n máa fa orí àwọn ènìyàn tó bá dá irun dàdá sí, ó lè yẹ kóun tìká lára rẹ̀ kó kọ́kọ́ lọ rèé fa irun gbọ̀n èyí tó kún mọ́ ní ẹnu o, nítorí pé kóun náà fi àpẹẹrẹ rere lélẹ̀. Gẹ́gẹ́ bí Daddy Showkey bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún, ó ní irùngbọ̀n tí ń bẹ ní ẹnu gómìnà ìpínlẹ̀ Niger Umar Bago, ó ní irùngbọ̀n náà ó tó ti ènìyàn tó ń lọ bí 20 tó sì ń sọ yí pé kí wọ́n máa fa orí kí wọ́n sì máa fi ọwọ́ òfin mú àwọn ènìyàn tó bá dá irun dàdá sí. Ó ló yẹ òun gangan fún ara rẹ̀ kó fi àpẹẹrẹ rere lélẹ̀, àti wípé ṣé mímú àwọn ènìyàn tí wọ́n dá dàdá sí ṣóhun ni ó mú àbáyọ bá ètò ààbò Nàìjíríà bí ìpínlẹ̀ náà, bí kò ṣe wípé kí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ láti lè jẹ́ kí àlàáfíà àti ètò ààbò ilẹ̀ yìí kó mẹsẹ̀ já lọ́nà ìrọ̀rùn. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Ẹ tún pàdé wa lọ́gbà míì nígbà tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun míì nílé iṣẹ́ wa. Síwájú ìgbà náà mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.